Mo kí gbogbo ọmọ Yorùbá láti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóhùn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ mi pé báwo ni tèmi gan ṣe jẹ́ pẹ̀lú ti Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Jẹ́ kí kinní kan ó yé gbogbo ẹ̀yin ènìyàn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tàgì mi tẹ́ sábà máa ń béèrè ọ̀rọ̀ nípa olóyè Ìgbòho Òòṣà, tàbí ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ àbùkù, tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀tẹ́, tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ àlùfàǹṣà bá olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún. Jẹ́ kí kinní kan ó yé yín láàárọ̀ yìí. Mo fẹ́ràn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo nífẹ̀ẹ́ bàbá yìí gidigidi gan. In fact, jẹ́ntú ajá ẹ̀ tán, mo fẹ́ràn Sunday Ìgbòho Òòṣà ju Bọ́lá Ahmed Tinubu lọ. Ó nídìí o. Mo fẹ́ràn Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún. Mo fẹ́ràn bàbá yìí ju anybody lọ. In the whole world. Kí nìdí ni pé èmi Àrẹ̀mọ tẹ́ ń wò yìí, mo fẹ́ràn ìlú mi púpọ̀ púpọ̀. Ọmọ Yorùbá ni mí. So nígbà tí mo wá discover pé mẹ̀sáyà kan ṣoṣo, ẹni tá a rán sí ìran Yorùbá, tí mo rí báyìí, tí mo dẹ̀ ti confam, tí mo dẹ̀ mọ̀ pé Ìgbòho Òòṣà mẹ̀sáyà ni, mo wá ṣetán láti tẹ̀lé mẹ̀sáyà. Kí là ń pè mẹ̀sáyà? Olùgbàlà. Ó lè máa wò mí bíi ẹni tí ìwọ ni kó jẹ́ kí yẹ ó ṣí dáadáa. Ìwọ ni kó fi etí ọgbọ́n kó fi gbọ́ nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ dáadáa. Kí ni Chief Dr. Sunday Ìgbòho Òòṣà ṣe tẹ́nìkan ò ṣe? Ìgbòho jáde tán wípé títí Tinubu lòun fẹ́ ṣe. Ẹ̀yin kan wá jáde síta, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹnu bátabàta, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Chief Dr. Sunday Ìgbòho Òòṣà. Ìkọ́ tí ẹ sọ̀rọ̀, mo gbé fídíò ẹ̀ ní àná. Ẹ lọ wo fídíò yẹn lórí Àrẹ̀mọ Jesus ní Facebook. Ẹ type ẹ̀ Àrẹ̀mọ Jesus, ó máa gbé profile mi jáde fún yín. Tàbí kẹ́ type Truth Arena, ó máa gbé profile mi jáde fún yín. Ó sọ̀rọ̀, ó ní pé àjìjàgbá àmàlà àtewédú ní Chief Dr. Sunday Ìgbòho, kóró gbá lẹ́nu ẹ̀. Ìwọ àti tani? Níbo? Ẹ má fi Chief Dr. Sunday Ìgbòho Òòṣà, ẹ má fi wé anybody in the whole world. Nígbà tí Chief Dr. Sunday Ìgbòho Òòṣà, nígbà tí Ìgbòho jáde wípé kí wọ́n yé pa àwọn èèyàn òun, níbo nìwọ wà? Níbo lẹ̀yin wà? Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá yìí nítorí pé ohun tó wù lọ́kàn, ẹni tó bá jẹ́ wọn kọ́ ò dẹ̀ fi ṣírò ra ẹ̀. Ò dẹ̀ fi ṣírò ra ẹ̀. Ìjọba Nàìjíríà yìí náà ni àwọn ni wọ́n lọ bọ́ọ̀sì ilé Chief Dr. Sunday Ìgbòho Òòṣà lọ́jọ́ kìíní àná. Bàbá yẹn dẹ̀ struggle títí ó survive. Orí kò yọ, orí bàbá yẹn ní orí lọ́wọ́ púpọ̀. Ó wá bọ́ sórí internet, ó bọ́ sórí social media, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mẹ̀sáyà tiwa. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí olùgbàlà tiwa, olùgbèjà tiwa. Bẹ́ẹ̀ ni, ikú ò ní pa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún. Ibi tí bàbá bá lọ, ibẹ̀ ni mo máa lọ. Bẹ́ẹ̀ ni, ibi tí bàbá bá fì sí, ibi tí mẹ̀sáyà tèmi tó bá fì sí, ibẹ̀ ni mo máa fì sí. Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ikú ò ní pa yín sà. Níbikíbi tẹ́ ẹ bá wà báyìí, ilẹ̀ rere ni. Àwọn alálẹ̀ wọ́n dúró tì yín, ojú ò ní tì yín. Ẹ tẹ̀síwájú bàbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ nípa Chief Dr. Sunday Ìgbòho Òòṣà, ẹ lọ ta agbéjẹ́ mọ́wọ́ o. Ẹ lọ so agbéjẹ́ mọ́wọ́. Kẹ́ ẹ ṣẹnu fẹ́m, ẹ ṣẹnu bó ṣe wà. Ẹ ṣẹnu ní déédéé síbí o. Ọmọ Adéyẹmọ kì í ṣe ẹni tá à ń sọ̀rọ̀ sí bàtà báyẹn. Ẹni ọ̀wọ̀ ni, ẹni yìí ni, ẹni àpọ́nlé ni. Mẹ̀sáyà tiwa ni pàápàá ní ilẹ̀ Yorùbá. Wípé ó lọ join ó support APC.
kí nìyẹn wá ní ṣé kìí ṣe ọmọ Nàìjíríà ni àbí kò lẹ́tọ̀ọ́ láti support ẹni tó mọ̀ pé ẹnì aláàánú òun ni? Níbo lẹ̀yin wà nígbà tí wọ́n ti lé ẹ̀ ní sókà? Níbo lẹ̀yin wà? Níbo lẹ̀yin wà tí bàbá ò lè wálé ńgbà yẹn? Níbo lẹ̀yin wà? Ká dúpẹ́ lọ́wọ́ ọba Ládọjà àtàwọn ọba míì. Mo ṣí fìlà forí adé o, gbogbo ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Èmi ọmọ yín náà ni o, àrẹ̀mọ náà ni, bẹ́ẹ̀ ni. Àwọn kan á máa pè mí ní àrẹ̀mọ Jésù, bẹ́ẹ̀ ni. Àwọn kan á sì máa pè mí ní àrẹ̀mọ ọmọ ọ̀dọ̀ àgbà, àrẹ̀mọ àwọn lọ́balọ́ba, àwọn ọba tó dáa ni o. Mo bẹ̀rẹ̀ látorí Ọọ̀ni títí dórí Aláàfin, títí dórí gbogbo ẹ̀yin ọba tó kù tí mi ò lè dárúkọ. Ojú òní tiwa, ọmọ ojú kò bo rẹ̀ yín náà ni, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá ọmọ gbọ́lá gbòrè. Ìgbòho Òòṣà, everybody ló ní personal opinion, bẹ́ẹ̀ ni. Ojú òní tiwa, kò ní bàjẹ́. Long live Ìgbòho Òòṣà, long live ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá á tòrò, á tùbà, ayé wa á tutù mínímíní bí omi a fi òwúrọ̀ pọn, kò ní bàjẹ́. Mo kàn ní kí n sáré jáde fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ni. Àrẹ̀mọ Jésù lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Thank you, one love. Ó dàbọ̀, ẹ bá mi share káàkiri, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó ń sọ̀rọ̀ bátabàtá. Oníkálukú ló ní opinion tiẹ̀. Ọmọ Nàìjíríà ni, tó bá wù ú. Tí Aṣíwájú Bọ́lá Ahmed bá kúrò ní APC lénìí, tó bá lọ dẹ́gbẹ́ mi ilẹ̀ àbó bọ́ síbòmí, ibi tó bá wù èèyàn lèèyàn lè lọ. Tó bá wù mí mo lè tẹ̀lé. Ìgbòho ni mo tẹ̀lé. Ibi tí Ìgbòho bá ń lọ ibẹ̀ ni mò ń lọ. Ètò ààbò ilẹ̀ Yorùbá ó dọwọ́ èmi àti ẹ̀yin, kò ní bàjẹ́. Ìgbòho Òòṣà ọmọ Aládìkún, ẹ máa tẹ̀síwájú. Bó bá ṣe wù yín, bẹ́ẹ̀ bá ṣe fìlì ẹ̀ sí, bí ẹ̀mí tó ń gbénu yín bó bá ṣe push yín sí láti ṣe, bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ ṣe. Ojú òní tì yín. Thank you, God bless you. Ó dàbọ̀.